gbogbo àwọn tó gbé Tani Olohun pátápátá bísínẹ́sì náà ṣe agúnmu òwò ní bọ̀dá Accuse Adégbọlá jẹ́ fún gbogbo wọn pátápátá wàláì ó fi ògún búra wọn jà nítorí Ọlọ́run oníkálukú ń jà nítorí àpò ara rẹ̀ ni ṣé mọ̀ kí bọ̀dá Tani Olohun sọ̀rọ̀ lórí Mẹ́kà tó yẹ pé tó bá já gbogbo wa tó pátápátá kò sẹ́nìkan tí ó lọ Mẹ́kà mọ́ nínú wa nítorí pé owó yẹ tó yẹ ká fi develop kárí àwa là ń kó lọ Mẹ́kà meanwhile challenges tí Mẹ́kà ń rí tán rí ní Saudi Arabia ó ju ti bíbá ó ju ti Nàìjíríà lọ agbára wa ni wọ́n fi mí agbára gbogbo ayé ni wọ́n fi mí tí gbogbo ayé bá yọ̀rọ̀ lọ́rọ̀ Mẹ́kà tán bá lọ mọ́ kò sí nǹkan kan fún bẹ́ẹ̀ nítorí pé desert nílẹ̀ wọn làwọn náà ṣe dá ọgbọ́n òwò tí àwọn náà máa ṣe lọ́dọọdún yàtọ̀ sí àwọn gold àwọn nǹkan tí wọ́n ti fowó rà pamọ́. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Láìpẹ́ yìí náà ni mo tún rí tán ṣe interview fẹ́ nìkan fún ẹ̀gbọ́n Tani Olohun wọ́n tún wá dárúkọ ìyá yẹn ní public Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe Ọlọ́run ní fi wá fáyé mú so mo get orúkọ yẹn kí wá ní ìwádìí tí mo kàn ní kí n ṣe ra mí ní sọ̀rọ̀ tán bí àmọ́ I have to tell people what is going on ṣe rí òdodo tó wà ń bẹ̀ ni pé tẹ bá gbọ́rọ̀ lẹ́nu mi Saheed rí ẹgbà bẹ́ẹ̀ òdodo tó wà ń bẹ̀ ni pé kò sẹ́nì kankan tó ń jàjà ìsìn kò sí ẹnì kankan tó ń jàjà ìsìn nǹkan tó ní kálukú máa jẹ ló wá nígbà tí mo béèrè nípa bọ̀dá yìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní ajé ni ògúngún ní sọ ó ní àgúnmu òwò ni ó ní irọ́ ni wọ́n ń pa wọ́n fẹ́ sọ dára wọn nítorí pé ó ń tú àwọn àṣírí ìkọ̀kọ̀ sí gbangba so ẹni ire ni bọ̀dá Saheed bọ̀dá Accuse Adégbọlá so ẹni ire ni wow ẹ wo ìdí tó fi mú Tani Olohun ọba Tani Olohun ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sinra wa ẹni tó pera ẹ̀ ní Tani Olohun yẹn ó ní làákàyè làákàyè ẹ̀ dìpù gan onímọ̀ ìjìnlẹ̀ ni àwa là fúnra sí Ọlọ́run ti sọ pé lẹ́yìn ànábì Muhammad akẹ́yìndé gbẹ̀gbọ́n ó náà a máa tún máa rán àwọn kan wá lóríṣiríṣi láàmì ara wa ní mọ̀ bóyá prophet ni wọ́n àbí prophet kọ́ ni wọ́n òun á dá wọn nídàá èèyàn ṣe rántí ànábì Yusuf inú Islam yẹn náà ni màmá ti mọ́rọ̀ jáde ṣe rántí ànábì Yusuf tí wọ́n lọ jù sí kànga inú kòtò gbọ́rọ̀ fún bí ọjọ́ bíi mélòó kan díẹ̀ orí túpọ̀ yọ kò kú òun lọ̀rọ̀ Tani Olohun ìdí ni wípé tí èèyàn bá jẹ́ olódodo téèyàn bá jẹ́ olùfọkàntán a máa rí challenges so lórí eléyìí tó kù ẹ yẹ ká fi yẹn lẹ̀ Ọlọ́run á yọrí ọ̀rọ̀ wa àmọ́ gbogbo àwọn tó gbé Tani Olohun pátápátá bísínẹ́sì náà ṣe agúnmu òwò ní bọ̀dá Accuse Adégbọlá jẹ́ fún gbogbo wọn pátápátá wàláì mo fi ògún búra wọn ọ̀dà nítorí Ọlọ́run irinṣẹ́ ògún dàbí mo fi ògún búra wọn ọ̀dà nítorí Ọlọ́run oníkálukú ń jà nítorí àpò ara rẹ̀ ni ṣé mọ̀ kí bọ̀dá Tani Olohun sọ̀rọ̀ lórí Mẹ́kà tó yẹ pé tó bá já gbogbo wa tó pátápátá kò sẹ́nìkan tí ó lọ Mẹ́kà mọ́ nínú wa nítorí pé owó yẹ tó yẹ ká fi develop kárí àwa là ń kó lọ Mẹ́kà meanwhile challenges tí Mẹ́kà ń rí tán rí ní Saudi Arabia ó ju ti bíbá ó ju ti Nàìjíríà lọ agbára wa ni wọ́n fi mí agbára gbogbo ayé ni wọ́n fi mí tí gbogbo ayé bá yọ̀rọ̀ lọ́rọ̀ Mẹ́kà tán bá lọ mọ́ kò sí nǹkan kan fún bẹ́ẹ̀ nítorí pé desert nílẹ̀ wọn làwọn náà ṣe dá ọgbọ́n òwò tí àwọn náà máa ṣe lọ́dọọdún yàtọ̀ sí àwọn gold àwọn nǹkan tí wọ́n ti fowó rà pamọ́ ṣe wá rí Yorùbá aníṣẹ́ láti ṣe o ẹ jẹ́ má yẹ ká jà nítorí ẹ̀sìn mọ́ rárá ẹ dákun technology ó wá láti inú power tí n bá sọ pé mo ní agbára tí ìwọ bá sọ pé o ní agbára kí ni nǹkan tí wọ́n ń pè ní agbára mo gbá research dáadáa nǹkan tí wọ́n ń pè ní agbára ni pé nǹkan tí mo ní tí mo lè fi gba ara mi sílẹ̀ so agbára àti tíǹkì ẹ̀ lọ́bùn mi tí ó different pátápátá sí nǹkan tí Yorùbá ń pè ní agbára nǹkan tí èèyàn ní ohun olùgbára ẹni sílẹ̀ ni wọ́n ń pè ní agbára and àná tí mo ṣe program lórí Fúlàní bàbá kan pè mí onílàákàyè ni wọ́n Fúlàní náà ni wọ́n bàbá yẹn wá sọ̀rọ̀ pé Saheed òun ti wà ní ilẹ̀ Yorùbá ó ti tó 52 years mi ní sọ state tí wọ́n wà wọ́n ṣe voice note fún mi wọ́n ní mo lè play ẹ̀ náà o àmọ́ mo tún wá wò pé kò nídìí wọ́n sọ ti tèdè wọn wọ́n tún sọ ti Yorùbá wọ́n tún wá sọ ti English kí n lè mọ̀ pé àwọn mọ̀ nǹkan tí àwọn sọ wọ́n nígbà tá a ti ń pariwo kidnapping ìtìjú ló máa ń jẹ́ fún àwọn náà especially níbi business àwọn wọ́n ní màálù làwọn ń dà gbogbo ọmọ táwọn dẹ̀ bí pátápátá ilẹ̀ Yorùbá lẹ́yìn àwọn bí wọn sí àmọ́ àwọn ò fi ọjọ́ kan sọ fún àwọn ọmọ wọn yìí pé Yorùbá ni wọ́n pé kódà gbogbo àwọn ọmọ táwọn bí pátápátá ni wọ́n mọ ibi tí àwọn ti ṣàn wá that's Fúlàní area kì í tún ṣẹlẹ̀ Haúsá Fúlàní gangan ó dà pé pure bòròrò lẹ́ni yìí ó tún yàtọ̀ sí àwọn mi ìmọ̀ bí àwọn ilé ìbúyọ́ náà yí wọn kálẹ̀ àpá àwọn tó dúdú wọ̀nyí wọ́n tún yàtọ̀ pure ó ní Fúlàní ni òun pure Fúlàní pé gbogbo àwọn ọmọ òun dẹ̀ ni wọ́n mọ village àwọn wípé is an agreement láyé àtijọ́ pé torí pé nǹkan tí bàbá àwọn wá mú àwọn ṣe ń bí ni pé àwọn wá ṣe business owó màálù ni
òwò nǹkan ọ̀gbìn farm làwọn wá ṣe. Ó ní bàbá àwọn òde ever sọ fáwọn náà wípé àwọn làwọn ní Yorùbá. Ó ní Mr. Saheed ẹ béèrè lọ́wọ́ Fúlàní tó bá ń bá wa dùpò nílẹ̀ Yorùbá wípé ibo ni bàbá àti ẹ ti sọ fún wípé òun lòun ní ilẹ̀ Yorùbá tàbí ìran àwọn náà ní ilẹ̀ Yorùbá. Ó ní kí n béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin Fúlàní tí ẹ̀ ń fi ìjà ẹ̀sìn parọ́ fẹ́ gbalẹ̀ Yorùbá wípé kí ni nǹkan tó lé yín kúrò ní ìlú yín tẹ́ wà tí ẹ fi di èrò tí ẹ fi di èèyàn tó wọlé Haúsá tẹ́ fi tàn káàkiri. Ó ní torí gbogbo ayé ni Fúlàní wà o. Ó ní kí n gbà bẹ́ẹ̀. Ó ní bọ̀ gbogbo ayé tí Fúlàní wà yẹn Fúlàní ò tí ever anybody drag ìbò ìjà ilẹ̀ rí wípé àwọn people yìí ó ṣàlàyé bí wọ́n ṣe jẹ́. Ó ní there's a two type àwọn Fúlàní tó wá gbélẹ̀ Yorùbá. Ó ní but ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn yẹn wá ṣe business ti wọn ni. Ó ní àwọn kan rìnrìn àjò wá bí wọ́n ṣe máa ń sọ pé omi lè yàn. Mo rí pé Fúlàní yẹn ti pẹ́ Yorùbá inú ẹ̀gán dìpọ̀ ó jẹ́ kí n mọ̀ pé Fúlàní lòun. Ó ní kò síbi tí ọmọ èèyàn ò lè rìn dé láti ṣe business. Ó ní second ó ní àwọn kan wà tó ti sentence nílùú wọn tí àwọn bàbá wọn tí wọ́n ti dáràn wọ́n ti sentence wọn pé kán lọ pa wọ́n bọ̀ látara ọgbọ́n ní wọ́n gbé wọn escape wọ́n wá gbé wọn kúrò ńbẹ̀ yẹn pátápátá wọ́n gbé wọn kúrò nílùú yẹn pé kán lọ tẹ̀dó sí ìlú míì. Ó ní ìyẹn ní condition tẹ́lómi fi wà ń bí tí àwọn ọmọ ẹ̀ ò fi mọ́lé. Ó ní kí n máa wò ó ní ohun tó ń sọ̀rọ̀ yìí ó ní òun lè claim Yorùbá dáadáa tó bá fẹ́ claim Yorùbá. Ó ní but kò ń ṣe ilé àwọn torí pé ó ti wà under history wípé bàbá wọn tọrọ bí táwọn gbé yẹn ni pé kódà kó ralẹ̀ síbẹ̀ ló fi máa ń dífá fún pé àwọn kan máa ń ṣe ilé temporary báwọn ṣe máa ń ṣe ó ní báwọn náà ṣe máa ń ṣe ilé nílùú wọn nìyẹn ó ní bọ̀t àwọn tún nílé míì táwọn máa fi blọọkù àti sìmẹ́ǹtì kọ́ ó ní bọ̀t àwọn bàbá tó máa ń ṣe yẹn ó ní that is temporary place they came from business. Ó ní ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn míì ó ní nínú àwọn tí tó wá sílẹ̀ yìí tí wọ́n lè lọ́mọ́ làwọn tí ogun ó ní torí pé ogun kan náà ti jàrí history tá a ti gbàgbé ni ogun ló lé wọn wá sílẹ̀ Yorùbá tán lè padà sílé mọ́ wọn ti ẹ̀ mọ ibi tán ń gbé mọ́ àwọn bàbá yẹn mọ ibi tán ti ṣẹ̀ wá torí pé ogun ló gbé wọn kúrò ńbẹ̀ náà ṣe dèrò bí. Ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ẹrú náà wá ṣe ń bí púpọ̀ nínú àwọn tí ogun dẹ̀ lé wá làwọn tí wọ́n mọ̀ nípa màálù tó fi wà ní under Yorùbá ẹ jẹ́ ká máa bá yín sin kínní ìdí nìyẹn má yẹn sọ̀rọ̀ tó pọ̀ máa fi sábẹ́ aṣọ torí ọjọ́ tí àsìkò ọ̀rọ̀ bá máa tó àsìkò ọ̀rọ̀ ń bọ̀ ó ní kájọ o ó ní a máa ń sọ statement pẹ́pẹ́ a máa lé gbogbo Fúlàní ó ta bá ń lé gbogbo Fúlàní padà sílùú wọn ó ní àwọn tí wọn ò lè padà sílé tán ọmọlé nǹkan ó ní bó la fẹ́ kán lọ ó ní wọ́n máa fẹ́ sọ́ dìjà torí pé wájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí fún wọn ni ó ní sọ ká má blame àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ní ìsáyídá ogun tó kó bàbá wọn kúrò ní ilé tàbí kó jẹ́ pé wọ́n wá ṣe òwò níbí tàbí kó jẹ́ pé ẹlẹ́wọ̀n ni bàbá wọn wọ́n gbé wọn escape ni ọ̀rọ̀ ìtọ́ṣe àti mi ó ṣàdúrà fún mi ó ṣàdúrà fún lóyè Sunday Igboho ó ṣàdúrà fúnlẹ̀ Yorùbá ó ní torí pé gbogbo benefit nǹkan tóun ní nílẹ̀ Yorùbá ẹ̀ ó nílẹ̀ Yorùbá lòun ti ní ó ní gbogbo àwọn tó bá ń sọ wípé Yorùbá ò dáa ó ní ká sọ fún wọn wípé tó bá jẹ́ pé ìwà táwọn ń wù nísìnyí tó jẹ́ kidnapping tó fi ń pa kúkúrú tó fi ń pa gíga ni àwa Yorùbá ń wù nígbà tá a gbà wọn lálejò ni ó ní kò yẹ kírú àwọn yìí dàgbà ó ní torí pé Yorùbá ló tó àwọn láti kékeré ó ní àwọn ìyá yẹn máa ń lọ oko ó ní táwọn náà bá ti dá màálù ọ̀dọ̀ wọn làwọn ti máa ń gba omi táwọn máa ń mu ó ní wíṣì Yorùbá ni wọ́n ó ní ìgbà yẹn ló yẹ kán ti poison àwọn dànù tó bá yẹ pé Yorùbá ò dáa ni apá mi jábọ́ ó sì ẹ̀fẹ́ sun ẹkún ó ní because the reason why tóun fi kọ́ọ̀lù mi ni pé mo post ẹ̀ pé ẹ̀yin Fúlàní ṣó lórí burúkú ni yín ni ó ní ó ní kíní yẹn dùn ó nítorí pé òun ò kì í ṣe bastard ó ní ọ̀rọ̀ ló dẹ̀ mú ọ̀rọ̀ wá ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ó ní òun understand wa dáadáa ó ní òun dẹ̀ understand Yorùbá nation tá à ń sọ ó ní téèyàn bá ń fẹ́ ṣe àbòsí ọ̀tọ̀ o ó ní bọ̀ tóun bá lóun ò mọ nǹkan tí à ń sọ ó ní it's a lie ó ní because ó ní bí Yorùbá ṣe wà tó tí ẹni rere wà nínú wa tí ẹni burúkú wà nínú wa ló wà nínú àwọn náà ó ní bọ́ọ̀lù ṣe dáyé nìyẹn ó ní náà nísìnyí Muslim lòun òun ò dẹ̀ tí ẹ bá pèèyàn sínú Muslim rí ó ní kí ló kàn òun pẹ̀lú yẹn ó ní ìtàn tóun bá lọ́wọ́ àwọn bàbá wọn ni pé àwọn ń bọ̀ wá ṣe business nílẹ̀ Yorùbá torí pé a nígbó tí àwọn ẹranko lè máa jẹun bíbá ẹ̀ ó ní bọ̀t òun ò kí ń wicked àwọn farmer ó ní tó bá yẹ pé bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn ó porúkọ bàbá yẹn ó dà kọ́ lọ dẹni àbí farmer ó ní tó bá yẹ pé wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn náà lọ gbé fóònù fún kan béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òun ti fi màálù jẹ oko kan rí ó ní bọ̀t àwọn tí wọ́n ti lé wọn kúrò nílùú tàbí àwọn ẹlẹ́wọ̀n tó gbé wọ́n escape ó ní àwọn náà wá ń dá wàhálà sílẹ̀ Yorùbá láàrin wọn ó ní kì í ṣe gbogbo Fúlàní ni ò dáa mo tún ṣe báyìí mo farabalẹ̀ receive kọ́ọ̀lù ẹ̀ mo dẹ̀ rẹ́kọ̀dù kọ́ọ̀lù yẹn mo rẹ́kọ̀dù ẹ̀ mọ̀ mí ni torí ọjọ́ tọ́rọ̀ bá máa tó ló jẹ́ kí n rẹ́kọ̀dù kọ́ọ̀lù yẹn ó sọ ọ̀rọ̀ tó pọ̀ tí mi lè jíṣẹ́ ìtàn bí ibẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin tẹ́lẹ̀ ń jà fún Islam Ọlọ́run ràn yín iṣẹ́ you are doing your own business mi ò lè fagídí mú yàn wá nínú ó wá tún jẹ́ kí n mọ̀ the differentiate kí Fúlàní máa sọ fún mi pé àwọn náà ó ní kọ́ṣọ̀ tiwọn nǹkan tí mo ti mọ̀ tẹ́lẹ̀ nìyẹn o ó ní àwọn oníkọ́ṣọ̀ tàwọn ó ní what is the meaning of culture what is the meaning of religion ó ní the two name totally different
ó ní tí wọ́n bá ń pè wá lẹ́lẹ́bọ ó ní then yes ó ní à ń ṣe nǹkan títí wa ni a lè pa kọ́ṣọ́ wa rẹ́ torí ẹ̀sìn ó ní ṣèbóhun náà máa ń bá wọn lọ sídìí Ògún tó bá ń ṣe orò àdúgbò wọn ó náà náà máa ń bá wọn lọ ó ní sọ ó náà rò pé òun rí nǹkan tó bad nínú kóníkálùkù ṣe tiẹ̀ láyé yìí ó wá bẹ̀ mí pé kí n remove statement pé ṣé olórí burúkú ni Fúlàní ó ní kí n jọ ó ní àwọn tó bá ń ṣe nonsense yẹn ní ká face ó dẹ̀ fi jẹ́ kí n mọ̀ pé all this is belong to political pé tó ipa àwa Yorùbá ó bú wa díẹ̀ o mọ̀ mi ìfẹ́ jíṣẹ́ bí ó ṣe bú wa yẹn ó ní àwa náà la fàyè yẹn lẹ̀ because òun rí Yorùbá bí ẹni tí ò kí ẹ̀ ó sọ̀rọ̀ tó pọ̀ kò sẹ́ni tí ò ń ṣe ọmọ Ọ̀rúnmìlà nínú gbogbo wa kìí ṣe kò sí ẹni tí ò ń ṣe ọmọ Ọ̀rúnmìlà nínú gbogbo wa ìwọ tó ò bá kí ń ṣe ọmọ Ọ̀rúnmìlà tó ò bá kí ń ṣe ọmọ Ògúnládé má lo mọ́tò mọ́ àná tó bá yẹ pé ànábì Muhammad ló fẹ́ tẹ̀lé ẹsẹ̀ lànábì Muhammad fi ń rìn àti ràkúnmí má lo mọ́tò mọ́ torí pé Ọ̀rúnmìlà ló ní olùtọ́nà tá a divide sí tá a change sí technology lénìí tó fi di pé à ń lo mọ́tò ìtàn ewé àtegbò ló mú ewé àtegbò Ọ̀rúnmìlà mímú tó mú wá sílé ayé ló yẹ kí Kùránì sì dúró dọ̀la ìdí ni wípé ibo ni kí ni wọ́n fi kọ Kùránì wá báwo ni wọ́n ṣe ń gba Kùránì wá láti ẹ̀dá ọ̀run sílé ayé ṣèbójú àlá ni tí wọ́n bá ti get ẹ̀tọ́ they are written it down but ibi tí wọ́n ń kọ́ sí kò ń ṣe ibi tó pé tó tẹ́ wọn lọ́rùn àtàrà Ọ̀rúnmìlà náà lẹ padà lọ fi create pé kẹ́ ẹ ṣe ìwé pépà àbára igi kọ́nà ti ṣe pépà ni báwo lẹ ṣe mọ̀ pé igi yẹn ń ṣe pépà tí ò bá sí àwọn tí wọ́n produce ẹ̀ tó mọ̀ nípa igi tó mọ̀ nípa egbò tó mọ̀ lílo ẹ̀ tí ò bá sí wọn báwo ni Al-Qur'an ṣe fẹ́ pé I'm coming now báwo ló ṣe fẹ́ pé sínú pépà yìí àbí what is this now nǹkan tó wà nú ẹ̀ ní Quran but this is paper paper ni kíní is paper mo lè yá it's just paper but nǹkan tó wà nínú ẹ̀ òun gangan lọ́rọ̀ kí la wá ń pariwo kí la ń jà sí but I don't blame those people because Ọlọ́run náà ti sọ nínú Al-Qur'an yìí pé wàlà àṣírí innal insana lafi usri illa allazina amanu wa amilu solihat watawasaw bil haqqi watawasaw bis sabr nǹkan tó ń da gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbalẹ̀ láàmú nìyẹn ó ti yé wa pé ayé ni ó ti yé wa àmọ́ gbogbo ọmọ Yorùbá ẹ mọ́ yà bàrà kúrò ní nǹkan táwọn bàbá yín fẹsẹ̀ yín lé o tẹ́ ẹ bá fẹ́ ṣègbé mi ò ní kẹ́ni kankan má kírun o mi ò ní kẹ́ni kankan má lọ ṣọ́ọ̀ṣì o àmọ́ nǹkan tó fi elé ẹ lọ́wọ́ tó bá ti sọnù ọ̀ jẹ̀yà rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.